kì í ṣe gbogbo ẹgbẹ́ là ń tù lójú. Àṣírí ìràwọ̀ tó rẹ̀ o. Ṣé rí ohun tó o bá ti mọ̀, ó bẹ́tà kó tètè mọ àṣírí tó ń bẹ ńbẹ̀. Gbogbo ẹgbẹ́ kọ́ là ń tù lójú. Àwọn ẹgbẹ́ kan wà tí àwọn ọmọ rẹ bá wà nínú rẹ̀, àbí tí wọ́n fún ara rẹ bá wà nínú rẹ̀, àbí tí ọkọ rẹ tàbí aya rẹ bá wà nínú rẹ̀, wọn kì í tù wọ́n lójú. A máa ń já wọn gbà lọ́wọ́ àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ ni. Ẹ gbọ́ àṣírí, torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ti mẹ́sẹ̀gì mi, wòlíì, mo fẹ́ tu ẹgbẹ́ mi lójú. Mo ní ṣé gbogbo ẹgbẹ́ wa la wá ń tù lójú ni? Tá a bá tu gbogbo ẹgbẹ́ lójú, ṣáwọn bí ẹgbẹ́ alákìísà? Torí pé ní ọ́ndà Emere lásán, categories of ẹgbẹ́ àti Emere wọ́n pọ̀ gan tá a lè kà tán. Àwọn ẹgbẹ́ Emere kan wà, alákìísà ni wọ́n. Àwọn ẹgbẹ́ Emere kan wà, kò sí bó ṣe lè fẹ́ wọn sínú ilé, wọ́n máa padà báyé ẹ̀ jẹ́ ni. Àwọn ẹgbẹ́ Emere kan wà, bó o bá ti fẹ́ wọn àbí tó ní irú àwọn ẹgbẹ́ yẹn lára, ó ò ní lè gbé ilé ọkọ kan, ó máa ṣí kúrò láti kan lọ sí kan ni. Àwọn ẹgbẹ́ kan sì wà, tó o bá ti lè bára rẹ nínú ẹ̀, ìjákulẹ̀ lèèyàn máa fi lólé ayé ẹ̀, wọ́n máa bá ayé èèyàn fà ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, bí a bá sọ nípa àwọn ẹ̀mí òkùnkùn, àwọn ẹ̀mí òkùnkùn kì í ṣe ohun tó lè keep. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ, àbí kó wá gbogbo ọ̀nà tó fi túra rẹ̀ lẹ̀ kúrò nínú ìgbèkùn wọn. Bámi o, àṣírí lélẹ́yìí mo ti tú síta, torí Olúwa ló fún mi ní àṣẹ láti tú, mo sì ti tú. Nọ́mbà tèmi kò yípo padà, 08054 353629, 08054 353629. Ẹ WhatsApp ẹ̀, bọ́lá bá ta kókó lórí ìràwọ̀, a máa fọ́ tútú. Ẹ follow wa lórí gbogbo social media handles wa, àṣírí ìràwọ̀, mystery of star. Gbogbo ẹgbẹ́ kọ́ là ń tú lójú.